Otasansan rédíò and TV. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti ń fi èrò àti ìwòye tí wọ́n hàn lórí ìdájọ́ ilé-ẹjọ́ tó dá ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ kọ́ láti fi àwọn èèyàn joyè ẹ̀sìn nílùú Ògbómọ̀ṣọ́. Kí ni àwọn èèyàn ń wí, kí làwọn èèyàn ń sọ? Kí ni kábíyèsí ọba Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́, ọba Ghandi Àfọlábí Láòyè, kí ni bàbá gan sọ, kí ni kábíyèsí wí lórí ìdájọ́ ilé-ẹjọ́ yẹn? Màá mú wá fún yín tí gbogbo wa ó gbọ́ ohun tí kábíyèsí wí, ohun tí kábíyèsí sọ lórí ìdájọ́ ilé-ẹjọ́ tó ní ìmáàmù l'Ògbómọ̀ṣọ́, Imam Teliat Ayélára, tó ní wọn ò gbọ́dọ̀ fẹ́ni kankan jẹ oyè ẹ̀sìn nílùú Ògbómọ̀ṣọ́. Hèhè, ó lágbára o. Bákan náà lórí ètò fún tèmi, màá mú ohun tí àwọn èèyàn ń wí, ohun tí àwọn èèyàn ń sọ lórí ọ̀rọ̀ tí kábíyèsí Aláàfin fúnlùú Ọ̀yọ́, ikú bàbá yèyé ọba Abímbọ́lá Hakeem Ọ̀wádé, Aláàfin tìlú Ọ̀yọ́, ohun tí kábíyèsí wí lórí ọ̀rọ̀ tó ń jà ràìnràìn lórí ẹ̀rọ ayélujára tí wọ́n sọ wípé kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ó tàbùkù kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ níbi ayẹyẹ kan nìbàdàn. Kábíyèsí sọ wípé òun ò tàbùkù kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ o, torí pé ibi tó ṣe pàtàkì ni kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ wà lọ́kàn òun. Ó láwọn èèyàn ni wọ́n ń gbèpèkúgbè, àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá tí wọn ò nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá, tí wọn ò nífẹ̀ẹ́ ìlú Ọ̀yọ́, tí wọn ò nífẹ̀ẹ́ Ilé Ifẹ̀ ni wọ́n ń gbé ìgbèkúgbè kiri. Kí làwọn èèyàn ń wí, kí làwọn èèyàn ń sọ? Màá mú wá fún yín tá a jọ gbọ́. Kò dín méjì. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún, ká wò ó, ká gbọ́n tí wọ́n ní fún wa. Tá a bá wá padà dé, ká wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò. Ẹ má tíì lọ o, à ń padà bọ̀, ẹ kú kalẹ̀. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá, tẹ̀lé ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa, ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Yorùbá máa ń sọ wípé ọwọ́ tó bá ṣẹ́gun sí ló yẹ kó jọ bẹ̀rẹ̀. Àwa àti yín àní ṣàṣedànù, àní ṣàṣeré, àní ṣàṣejẹ. Ọwọ́ wa báyìí láfi parí ayé wa lágbára Àdẹ́dá. Ẹ wá jẹ́ ká lọ sí orí ọ̀rọ̀ kábíyèsí ọba Aláàfin tìlú Ọ̀yọ́, ikú bàbá yèyé ọba Abímbọ́lá Hakeem Ọ̀wádé, Aláàfin tìlú Ọ̀yọ́. Ohun tí kábíyèsí wí, ohun tí kábíyèsí sọ wípé àwọn ò tàbùkù kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀, pé àwọn ò tàbùkù wọn rárá, àwọn ò rí wọn fín, torí pé àwọn nífẹ̀ẹ́ kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ dáadáa. Kò dẹ̀ sí ìjà, kò sọ́tẹ̀ láàrin àwọn, ṣùgbọ́n àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá wọ́n ń sọ ìsọkúsọ, ni wọ́n ń gbé ìgbèkúgbè kiri nípa Aláàfin tìlú Ọ̀yọ́ àti Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀. Ṣẹ́ẹ̀sì gbàgbé, ṣe é rántí wípé ní nǹkan bí ọjọ́ méjì mẹ́ta sẹ́yìn ní àwọn èèyàn ti ń sọ wípé
ìwà ìṣe kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́ ó ń tàbùkù Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ pàápàá jùlọ ohun tó wáyé níbi òde kan tí àwọn ọba méjèèjì ti pàdé nílùú Ìbàdàn, ìyẹn níbi ètò tí ìyàwó ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà Olúrẹ̀mí Tinubu tó ti pe àwọn ọba aládé nílẹ̀ Yorùbá sí. Ọọ̀ni wà ń bẹ̀, Ṣọ̀ún wà ń bẹ̀, Olúbàdàn wà ń bẹ̀, Aláàfin tìlú Ọ̀yọ́ àwọn náà wà ní ìkàlẹ̀ níbi ètò yẹn. Ṣùgbọ́n ní àsìkò tí Ọọ̀ni tilé Ifẹ̀ tó wọlé tó ń kí àwọn lọ́balọ́ba tí àwọn ọba yòókù dìde àtàwọn èèyàn yòókù tí wọ́n wà níbi ètò yẹn tí wọ́n ti dé kí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ tó wọlé, wọ́n wá rí i pé Aláàfin nìkan ni kò dìde láti kí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ tó wọlé síbi ètò yẹn. Àìdìde Aláàfin láti kí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ làwọn èèyàn ti wá rí gẹ́gẹ́ bí ìwà àbàjẹ́ àrífín sí ipò ọba Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀. Nígbà tọ́rọ̀ yẹn wá ń já rìnrìn lórí ẹ̀rọ ayélujára tóníkálukú ń wígbá, tóníkálukú ń wáwo, tóníkálukú ń sọ tiẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àti òye tiwọn, òun ló wá mú kí kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ kí wọ́n jáde sọ̀rọ̀ látẹnu ẹni tí í ṣe olùrànlọ́wọ́ nípa ìbáraàlú sọ̀rọ̀, ìyẹn Dúrójayé, tí wọ́n fi sọ wípé àwọn ò tàbùkù kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ o, torí pé dáindáin ni ìfẹ́ Aláàfin wà lọ́kàn àwọn. Kábíyèsí ni kò bá dáa kí àwọn ọmọ ilẹ̀ Yorùbá kan jẹ́ kí àwọn gbájúmọ́ bí ilẹ̀ Yorùbá bí ó sì máa lọ síwájú, bí ilẹ̀ Yorùbá bí ó sì máa dàgbàsókè, bí ilẹ̀ Yorùbá bí ó sì máa mókè láàrin àwọn ìran tó wà káàkiri àgbáláyé. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí kábíyèsí sọ yẹn, òun náà ni àwọn èèyàn tó ti wá ń fèsì, wọ́n ti ń fi èrò àti òye tí wọ́n hàn lórí rẹ̀. Kí làwọn èèyàn ń wí, kí ni àwọn èèyàn ń sọ? Ẹ jẹ́ kí a mú wá fún yín, kájọ wò ó, kájọ gbọ́. Ẹ jẹ́ ká wo ohun tí Mr. Òjó Adérántí, ẹ jẹ́ ká wo ohun tí wọ́n wí, ohun tí wọ́n sọ gẹ́gẹ́ bí èrò àti òye títí wọn. Wọ́n ní I would like to contribute my perspective regarding the legacy of Ọ̀rànmíyàn and its implications for the historical hierarchy among the Yoruba kingdoms. Ọ̀rànmíyàn, a significant figure in Yoruba history, began his journey from Ile-Ife. He traveled to Benin, where he became king, establishing a royal legacy that continues to this day. The current Oba of Benin is a direct descendant of Ọ̀rànmíyàn. After leaving Benin, Ọ̀rànmíyàn established his authority in Ọ̀yọ́, where he laid the foundation for what became one of the most powerful Yoruba empires. It was from Ọ̀yọ́ that claims of supremacy began to arise. Assertions that Ọ̀rànmíyàn and the Ọ̀yọ́ kingdom were superior not only to the other descendants of Odùduwà but even to Odùduwà himself. However, this view must be critically examined in the context of Ọ̀rànmíyàn's full journey. Eventually, Ọ̀rànmíyàn returned to Ile-Ife, where he became the Ọọ̀ni and died on the throne. This significant act underscores Ile-Ife's primacy as the spiritual and ancestral source of the Yoruba people. If we were to rank the Yoruba centers based on Ọ̀rànmíyàn's lineage and historical movements, Ile-Ife would rightly take precedence, followed by Benin, then Ọ̀yọ́, with the Aláàfin positioned afterward. It is also important to note that after his return to Ile-Ife, Ọ̀rànmíyàn's further children who became princes and princesses of Ife. These descendants contributed to the royal lineage of the Ọọ̀ni. Therefore, just as Ọ̀yọ́ claims Ọ̀rànmíyàn as a son of Odùduwà
and a legendary warrior. Ile-Ife holds an equally valid claim both by ancestry and by the throne he has occupied. Furthermore, from a cultural and traditional standpoint, Ọ̀rànmíyàn is often regarded as the last-born son of Odùduwà. In accordance with Yoruba customs, a last-born must show deference to his older siblings, including prostrating when greeting them. This tradition reinforces the natural hierarchy within the royal family and calls into question the validity of any historical narrative that positions Ọ̀yọ́ as superior to other Yoruba domains based solely on military or territorial expansion. Therefore, Ile-Ife remains the undisputed source of the Yoruba people, and the Ọọ̀ni of Ife is the father of all Yoruba, both spiritually and politically. In conclusion, while Ọ̀rànmíyàn's achievements are undeniable and worthy of honor, attempts to rewrite history to elevate one kingdom above others distort the collective heritage of the Yoruba people. Our shared history is richer when acknowledged in full with respect to culture, lineage and tradition. Gẹ́gẹ́ bí èrò Mr. Òjó Adérántí òun náà lẹ ti gbọ́ tí a mú wá fún yín yẹn. Kí lè ro tiyín, kí ni ìwòye tiyín lọ́rọ̀ tí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ sọ? Ó ní òun tóun o, òun ò tàbùkù kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ bóun ò ṣe dìde kí kábíyèsí lásìkò tó wọlé síbi ètò tó wáyé nílùú Ìbàdàn yẹn. Kí lè ro tiyín, kí ni ìwòye tiyín? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Kábíyèsí Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́. Kábíyèsí ti sọ̀rọ̀ lórí ìdájọ́ ilé ẹjọ́ tàbí lórí ìpinnu ilé ẹjọ́, àṣẹ ilé ẹjọ́ tó dá Imam Teliat Ayílára, ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́, tó ní ìmáàmù ò gbọ́dọ̀ fi ẹnìkankan jẹ oyè ẹ̀sìn nílùú Ògbómọ̀ṣọ́ torí pé ẹjọ́ aáwọ̀ láàrin ìmáàmù tìlú Ògbómọ̀ṣọ́ àti kábíyèsí ìlú Ògbómọ̀ṣọ́ ó sì wà nílé ẹjọ́, àti pé fúnra máàmù gangan ló pe kábíyèsí lẹ́jọ́. Ilé ẹjọ́ bòun dá kábíyèsí Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ àti àwọn kan lọ́wọ́ kọ́ láti yan ní oyè gẹ́gẹ́ bí ìmáàmù tìlú Ògbómọ̀ṣọ́. Kí ọ̀rọ̀ mi kó lè bá yé yín dáadáa, ẹ jẹ́ kí n mú ohun tó ṣẹlẹ̀ nílé ẹjọ́, ohun tí ilé ẹjọ́ wí, ohun tí ilé ẹjọ́ sọ gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé, bí ìròyìn ṣe kọ, ẹ jẹ́ kí n mú wá fún yín. Torí pé mo máa ń sọ lórí ìkànnì yìí pé tí ìwé ìròyìn bá ti kọ, tí ìwé ìròyìn bá ti gbé, ó ti kúrò ní àìgbọ́, ó ti kúrò ní àìkà, ó sì ti kúrò ní àìsọ, torí pé ìwé ìròyìn ti gbé. Àwọn kan mú wá fún yín bí ìwé ìròyìn ṣe sọ, bí ìwé ìròyìn ṣe gbé ni kó lè bá yé wa dáadáa. Ìwé ìròyìn ní ilé ẹjọ́ gíga kan nílùú Ìbàdàn ti pàṣẹ pé ìmáàmù àgbà tìlú Ògbómọ̀ṣọ́ Alhaj Sheikh Toliat Ayílára kò gbọdọ̀ fi sẹ́nitọ́ Hamsat Ayọ̀adé Adéṣeun àti Sheikh Idris Ibrahim Alao jẹ oyè ẹ̀sìn mùsùlùmí nílùú Ògbómọ̀ṣọ́. Lọ́sẹ̀ tó kọjá ní Sheikh Ayílára fi oyè aṣíwájú bàbá ìsàlẹ̀ àdín ilẹ̀ Ògbómọ̀ṣọ́ dá sẹ́nẹ́tọ̀ Adéṣeun tó ń ṣojú ẹkùn àárín gbùngbùn Ọ̀yọ́ láàrin ọdún 2011 sí ọdún 2015 nílé aṣòfin àgbà l'Àbújá lọ́la. Bákan náà ni ìmáàmù àgbà l'Ògbómọ̀ṣọ́ tún fi oyè Safiru Ulama ilẹ̀ Ògbómọ̀ṣọ́ dá Sheikh Alao lọ́la.
láìpẹ́ yìí ni Sheikh Ayilara sọ lójú òpó Facebook rẹ̀ pé lẹ́yìn tí àwọn ìwádìí fínífíní tí ó ti wáyé lórí àwọn tí òun fi jẹ oyè ẹ̀sìn náà ni òun tó gbé ìgbésẹ̀ láti wé wọn níláwà ní oyè ẹ̀sìn. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní mo gbàdúrà pé kí Ọlọ́run ọba Allah kó ṣe ní ìrọ̀rùn fún àwọn ènìyàn wọ̀nyí bí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ nípò tuntun nílùú Ògbómọ̀ṣọ́. Ó ní ọjọ́bọ̀ ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún 2025 ni wọn yóò ṣe ayẹyẹ oyè náà. Ṣùgbọ́n ní ọjọ́rú tí ó jẹ́ pé ọjọ́ Wednesday ṣẹ́gbà wípé ọjọ́ Thursday ni ìmáàmù sọ wípé wọn ó ṣe ayẹyẹ ìwúyè oyè tí òun fi àwọn yẹn jẹ. Ṣùgbọ́n ní ọjọ́ Wednesday ọ̀kọ̀lá rẹ̀ ó ní ìdájọ́ ilé ẹjọ́ ló wáyé tí adájọ́ K.A. Adédòkun tó sì pàṣẹ pé ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ kò lè fi ẹnìkankan joyè títí tí ẹjọ́ tó pè àbí tó pe kábíyèsí Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọba Ghandi Àfọlábí Láòyè tó fi parí. Adájọ́ ní fún ìdí èyí ni òun ṣe fagilé oyè tí ìmáàmù Ayilara fi sẹ́nítọ̀ Adéṣeun àti Sheikh Alao jẹ. Ṣáájú ni Sheikh Ayilara àtàwọn 8 míì gbé Ṣọ̀ún àtàwọn 9 kan lọ sílé ẹjọ́ wípé orí adé náà fẹ́ yọ òun lóyè nípò ìmáàmù. Agbẹjọ́rò àwọn olùjẹ́jọ́ 6 sí 10 ìyẹn amòfin Kọ́lá Fátóyè ló rọ ilé ẹjọ́ láti pàṣẹ pé kí gbogbo àwọn tọ́rọ̀ kàn má ṣe gbé ìgbésẹ̀ kankan títí tí ìgbẹ́jọ́ yóò fi parí. Ẹ̀bẹ̀ yìí ni adájọ́ àgbà tí ó sì fi ẹ̀bẹ̀ yìí ni adájọ́ gbà tí ó fi pàṣẹ pé ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ kò lè yan ẹnìkankan ẹni yòówù sípò níwọ̀n ìgbà tí ẹjọ́ tó pe ọba Ṣọ̀ún sì wà ní ilé ẹjọ́ tí ò tí ì parí. Sẹ́ǹdì bá mi bọ̀ o bí mo ṣe ń mú wá lẹ́sẹẹsẹ. Kí wá ní nígbà tí ilé ẹjọ́ ti wá pàṣẹ pé ìmáàmù l'Ògbómọ̀ṣọ́ kò gbọ́dọ̀ fẹ́ nìkankan joyè ẹ̀sìn. Kí wá ní kábíyèsí ìlú Ògbómọ̀ṣọ́ ọba Ṣọ̀ún kí ni wọ́n wí kí ni wọ́n sọ lórí ìdájọ́ ilé ẹjọ́ yẹn nígbà tí àwọn oníròyìn tí wọ́n dé ọ̀dọ̀ kábíyèsí. Ẹ̀wẹ̀ Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọba Ghandi Àfọlábí Láòyè ti sọ pé àṣẹ ilé ẹjọ́ kò lè jẹ́ àjòjì sí Sheikh Ayilara torí nǹkan tó mọ̀ nípa rẹ̀ ni. Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ sọ fún àwọn oníròyìn wípé òun kò fẹ́ sọ̀rọ̀ lórí àṣẹ ilé ẹjọ́ torí ọ̀rọ̀ sì wà nílé ẹjọ́. Ṣùgbọ́n ohun tó dára ni ilé ẹjọ́ ṣe nípa bó ti sọ fún Sheikh Toliat Ayilara pé kò lè fi ẹnìkankan joyè títí ẹjọ́ tó wà nílé ẹjọ́ tí ó fi parí. Ìmáàmù gan-an fúnra rẹ̀ mọ̀ pé òun kò lè fi èèyàn joyè láì gbàṣẹ lọ́wọ́ Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́. Kábíyèsí ní èyí wà nínú àdéhùn tí ìmáàmù tọwọ́ bọ̀ nígbà tó jẹ oyè ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́. Olóyè ni ó jẹ́ gẹ́gẹ́ bí ìmáàmù àgbà. Ṣọ̀ún ló sì yàn sípò nítorí náà ìdájọ́ ilé ẹjọ́ gbọ́dọ̀ yé dáadáa. Ìmáàmù tàbí ẹnì kankan kò lágbára láti fẹ́ ẹnì kankan jẹ oyè tó ní í ṣe pẹ̀lú ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ó ní ìkọjá àyè lásán ni. Kábíyèsí ní Ṣọ̀ún nìkan ló lágbára láti fẹ́ ẹnì kankan jẹ irú oyè bẹ́ẹ̀ yálà tó bá ní í ṣe pẹ̀lú tàbí oyè ìbílẹ̀. Ọba Ghandi Àfọlábí ló ṣàlàyé fáwọn oníròyìn nígbà tí wọ́n kàn sí kábíyèsí láàfin pé kí lẹ rí sí
kí lèrò kí ni ìwòye yín lórí ìdájọ́ ilé ẹjọ́ tó ní ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́ kò gbọ́dọ̀ fẹ́ nìkankan jẹ oyè ẹ̀sìn. Ẹ wá jẹ́ kí n mú ohun táwọn èèyàn ń wí, ohun tí àwọn èèyàn ń sọ nípa ìdájọ́ ilé ẹjọ́ àti ohun tí kábíyèsí ìlú Ògbómọ̀ṣọ́ ohun tí wọ́n wí, ohun tí wọ́n ń sọ. Ẹ jẹ́ kí n mú wá fún yín kájọ wò kájọ gbọ́. Mr. Ọlá Ọmọlọ́lá àwọn ní imam tó ní òun ní agbára ju ọba ìlú lọ. Ọ̀rọ̀ ọjọ́ mi ni o. Very soon we go know the owner of the land if it is king or imam. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Ọlá Ọmọlọ́lá nìyẹn. Mr. Joseph Ọmọlé àwọn ní all this na because they say man na pastor. If the son was a Muslim, imam no go dey do all this. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Joseph Ọmọlé. Mr. Oyèlọ́lá Oyètúnjí Focus àwọn ní kàn múra sí i, Allah ń wo gbogbo wa pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa. Mr. Ambale Ọládìbú Àyìndé àwọn ní báwo ni ọba ṣe lè máa tójú bọ oyè ẹ̀sìn Islam, ṣé mùsùlùmí ni ọba ni àbí ara jàmọ́ mọ́sálásí ni ọba Gandhi Àfọlábí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Ambale nìyẹn. Mr. Kazeem Ọládélé Ìdòwú àwọn ní go and said that to Aláàfin of Ọ̀yọ́ that he should not be saying anything to religion matter in Ọ̀yọ́ town. Just beg the king to let go of this imam for peace to be reign in the land. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Kazeem Ìdòwú nìyẹn. Adéníyì Abbas àwọn ní let's be serious. So far the case in the court. Let everything die down before anything can be done. I'm a fan of imam. The simple fact is that so far the case is in the court. Let's wait the final judgment. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Adéníyì Abbas bí wọ́n ti sọ tiwọn nìyẹn. Tóyìn Peter Abẹ́gúnrin àwọn ní I think the governor of the state has given a warning and a verdict. Let whoever that want to see the power of the state continue in the wrong direction on the matter. Time will tell. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Tóyìn nìyẹn. Mr. Mansuru Ọ̀jẹ́bọ̀dé àwọn ní ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kí ló kàn yín nípa oyè ẹ̀sìn kì í ṣe oyè ìlú rárá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Mansour nìyẹn. Daniel Ọ̀dẹ́jọbí àwọn ní under the Obas and Chieftaincy law the three religions is under the control of Obas. Ọba ló nílẹ̀, ọba bá lórí ohun gbogbo. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Ọ̀dẹ́jọbí ní tiwọn nìyẹn. Jẹ́ ká wo tí Mr. Akànbí Quadri jáwọ́ tí wọ́n sọ. Àwọn ní tó bá láṣẹ o, gbogbo àwọn tí ò mọ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni wọ́n ń sọ ọ̀rọ̀ àlùfàǹsá sí ọba, ṣùgbọ́n tí irú rẹ̀ bá ṣẹlẹ̀ nílùú wọn, ọba ìlú wọn kò ní í gbà. Ẹni tó gbé ọba lọ sí ilé ẹjọ́, gbogbo ìlú ló gbé lọ sí ilé ẹjọ́. If you are truly bona fide of Ògbómọ̀ṣọ́ or Ayélara's Ògbómọ̀ṣọ́'s family, you can never do that to sue your king. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Akànbí Quadri ní tiwọn nìyẹn. Wọ́n ní mo wí tèmi o. Mrs. Adéníkẹ́ Ajímọ̀tì àwọn ní ẹjọ́ kí ló dé gan tí àwọn mùsùlùmí kì í fi bá ara wọn sọ ìjìnlẹ̀ ọ̀rọ̀ gan. Kò síbi tí wọ́n bá ti wà tí àlàáfíà máa ń sábà wà níbẹ̀. Bí ìjà ni máa ń ṣe wọ́n, kí ló dé? Ṣé àwọn nìkan ló wà láyé ni? Ẹ jẹ́ ká mọ̀ sọ̀sẹ̀ o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Adéníkẹ́ Ajímọ̀tì nìyẹn. Oríṣiríṣi àwọn èèyàn òun náà ni wọ́n ti ń fi ọ̀rọ̀ àti òye tí wọ́n hàn tí ẹ ti gbọ́ tá a mú wá fún yín yẹn. Ẹ fi èrò àti òye tí yín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí.
á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀